شيء bó ti ń ṣe náà ni kò máa ṣe lọ ọmọọṣẹ́ tó bá ti lóyà sọ́gá ẹ̀ ọ̀gá ò ní jojú ẹ̀ gbogbo wọn ọmọọṣẹ́ tó bá ti lóyà sọ́gá rẹ̀ wọn náà ò ní dọ̀gá láyé. àṣẹlẹ̀mísípa chairman ní àfáàkẹ́ẹ̀dẹ́ ni ọmọ yìí dá púpọ̀ bàbá rẹ̀ tó sì kú yìí bàbá. wá sí kan náà nù fún wọn ọ̀gá olórí burúkú tọmọ rẹ̀ dá lábẹ́rẹ́ tó ń jojú ọmọ rẹ̀ ọmọ tiẹ̀ náà ò ní débi kankan láyé. báyà kò mú un nísàlẹ̀ báyà kò dẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ máma jọ́ọ̀jì àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu rẹ̀ Ọlọ́run nìkan ló ní ìdájọ́ lọ́dọ̀ ọmọ pẹ́ nìkan wọná ẹnìkan ó ṣe kinní kan bàbá rẹ̀ kọ́ ló níná àwọn èèyàn wọ Ọlọ́run ló níná ẹni tó ń rò kọ́ máa ná ni ó lè jó òun lọ́mọ àlìjánnà. kò sí tó yẹ káwa ká fẹ́ràn ọ̀gá ká fẹ́ràn chairman MC òun ni pé gbogbo orin tọ́lọ̀ ń ṣe fún MC láyé wọn ò ríra wọn lórí orin náà. wọ́lá àwa nù lé pẹ̀lú àwọn ọ̀gá wọn kan lánàá àtẹ̀mísí àtàwọn ọ̀gá wọn kan ní dákọ̀ wọn ọ̀gá tàná ni wọ́n jẹ́ wọ́n sọ ọ̀gá má lónìí. báyìí MC dọ̀bálẹ̀ tán yányán ni. níbi tí wọ́n tó wà nípò kan tí wọ́n gbé ọ síbi ipò kan lónìí tó ráwọn ọ̀gá rẹ̀ lánàá tó wá ń bẹ fúnra rẹ̀ Ọlọ́run wọn padà bẹ ọ̀nà. MC ò rí bẹ́ẹ̀ chairman ò rí bẹ́ẹ̀ ìwà tó ní tí wọ́n fi control mi tí mo fi dé. ẹ má da àwọn ọ̀gá yín kọ́nà má da yín. gbogbo ọmọ ẹsẹ tí ń bá ń da ọ̀gá rẹ̀ kò ní dantọ́ da láyé. dúdú omi lónìí alibarika ọlá MC ni lékeleke rẹ̀ àbí tó ṣẹ̀ṣẹ̀ wẹ́lẹ́ ń jẹ́ ó lọ ọmọ tó wúwo náà ní MC. ẹ bá ń pariwo aláwọ̀ yóò kan gbogbo tí ń jẹ́ra padà sí ikú ọlọ́mọdé bá chairman. ẹni Allah ẹni Allah dákun bá mi wí dáadáa títí dijọ́ tó nílé rí wí mọ́. ìjọ kan ń bọ̀ lórí rẹ̀ ó wà níbi fìdáwó ẹnìkan wọ́n padà jòkó mi fìdáwó tiẹ̀ náà ń jọ kan. ẹni tó ti kú ẹni tó ti kú òní wà sí kan tá a fẹ́ ṣe ń bẹ̀ fún wọn. àwa tá a wà láyé ni wá sí wúlò fún. nínú tẹ́mi fẹ́ràn MC sí láyé MC ó sọ pé àfa mo fẹ́ gbọ́rọ̀ lọ mo fẹ́ sunkún kò sì sí ń tẹ́lẹ̀ máa ṣe láyé MC ó dìde kúrò láàrin yín tó bá ti dàsìkò yọ̀rọ̀ kírọ̀. àwa tá a kù ń bẹ̀ ẹja fi ìgbéraga lẹ̀. wá sí mi tí ń ṣe láàrin ìṣẹ́jú márùn-ún tí mo fi lọ. Zuzu Muhammadu Yusufu Zuzu. nínú àwọn ọmọlẹ́yìn fọ́gbà wọn tó lóyà ní Zuzu wa. Zuzu ti clear róòdù
zúzù máa kírun. ọba ti kírun àní sọ̀rọ̀ mọ́. ìsì ń kírun tẹ́lẹ̀. wàláì zúzù ń kírun gidi tẹ́lẹ̀. àfọ́ọ̀sì ni. ẹni tí ọba fẹ́ kúkú tí ó parẹ́ yẹyẹ fún ní Allah. wíbẹ̀ dáadáa o. dákun bọ́lẹ̀ ń bi ìgbéraga tányẹ́yẹ́ ìgbéraga sánlẹ̀ ni. ọmọ ní aṣọ tó wọ̀ ojú aṣọ ojú pàdí ẹni pàdí rẹ tó ń pè lọ́lẹ̀ wọ́n pe pàdí rẹ lọ́lẹ̀ àwọn chairman tí wàá pò tó ò lè jòkó nínú bí gan. màmá tó bẹ́ẹ̀ ọlọ́run bá jogún chéńjì díẹ̀ fẹ́ lómi àwọn pàdé rẹ̀ tí wọ́n jọ wà lánàá yóò máa wá pè wọ́n lọ́lẹ̀ ó gbàgbé pé ọlọ́run ló sọ wọ́n dọ̀lẹ ìwọ tó lágbára náà agbára rẹ̀ kọ́ ló fi lágbára. ọmọ ní fìlà tó dé yìí ó ju gbèsè ayé ẹnìkan lọ má wí bẹ́ẹ̀ mọ́ ogun parun ni. aṣọ tó wọ̀ yìí ó ju ayé ẹnìkan lọ má wí bẹ́ẹ̀ mọ́ ogun parun ni. gbéraga níjà. Mama ní bàtà tó wọ̀ yìí ó ju tẹnìkan lọ ó ju gbèsè ayé ẹnìkan lọ àtàṣọ rẹ àti bàtà rẹ àti ilé rẹ gbogbo aṣọ tó léwu rẹ kó ní bó ti léwu kó pọ̀ tó ń jọ́tọ̀ ọba kú wọn ò ní wú wa fún ẹ aṣọ 4,000 naira tẹ́lu ni wọ́n ti gbé òkè. ẹ pariwo lónìí. àwọn èèyàn pariwo ọlọ́run lójó kóró mọ̀lẹ́fẹ́. ẹni ọba pariwo ọlọ́run dáadáa kò ní kánjú kù. làánúrúkà lẹ́yìn sá. chairman ẹsẹ. mo ní gbogbo aṣọ tó léwu lẹ kó ní tó ń fi ṣe fáàrí yẹn wọn ò ní sin ọ pẹ̀lú àwọn aṣọ rẹ aṣọ 4,000 tẹ́lu wọn fi gbé ọ sínú kòtò. làánúrúkà kí wàá ní fáwọn sí. lẹ́sẹ̀ fọ́kọ̀ láàrin ní báàkì. ìwọ tó padà dòkú jẹ́ tó kọ̀ rí ó padà fẹ́lẹ́ lẹ́nu àwọn èèyàn. wàlá mímọ kọ́bọ̀ ìrora ìhùwàkì. òun ló fi já sí wípé ìtí mo rí ní dòkólẹ̀ yìí lọ́dọ̀ àwọn àfáà inú mi dòkú pọ̀. wàláhì làásì.